ohun ojú ti rí ohun ojú ti rí ohun ojú ti rí. Túndé Ọlá Yusuf lórúkọ mi. Iṣẹ́ eré fíìmù ni mò ń ṣe. Ọ̀rọ̀ ńlá ni. Mo ti láǹfààní láti máa ṣe aré láti kékeré. Nígbà tí mo wà ní primary 5, àwọn senior class wa tó wà ní primary 6 kan máa ń ṣeré ìparí ọdún kan nígbà yẹn. Wọ́n ó ṣe drama, wọ́n á ṣe drama nígbà yẹn. Mo wá ní one particular time wọ́n á ṣe practice la máa ń pè. Wọ́n á ṣe practice lábẹ́ igi. Wọ́n á ní ẹnìkan wá wà tí ìyáálé ìyá ẹ̀ yà ní wèrè àti wọ́n ní kó lọ sínú igbó. So wá láti dé inú igbó, wọ́n wá fẹ́ nìkan ṣe ìwìn. Wọ́n á ní ẹnìyẹn láti pe ọ̀fọ̀ òun àti ẹni tí wọ́n rán lọ sínú igbó yẹn. Ẹni ò bá lè pọ̀fọ̀. Kí lè yóò lè pọ̀fọ̀? Bàlá ìbò lè pọ̀fọ̀ kíni? Pọ̀fọ̀ kíni? Ẹ mọ̀ bá àwọn ọmọ kéékèèké ṣe máa expose ara wọn. Excuse ilé ìlú lè pọ̀fọ̀ kó ṣe tìmí sáàrin wọn nù. Èmi tí mo wà ní primary 5 mo ní àwọn alákòóbá ni àwọn eléyìí. Wọ́n á ní nígbà tó lè pọ̀fọ̀. Wọ́n á ní kí wá ṣe. Nígbà yẹn àwọn eré tí àwọn bàbá lérè àwọn àgbàlagbà oní tíátà máa ń ṣe nígbà yẹn inú ọ́díò náà máa ń ṣe sí. Kó tó di pé wọ́n padà wá ya Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ní TV, wọ́n ti ṣe sí ọ́díò. So gbogbo àwọn ọ̀fọ̀ yẹn ni a ti mọ̀ sórí ẹ̀mọ̀ gbọ́ àwọn sòye ọmọ kéékèèké. Wọ́n ṣe ní kí èmi ó ṣe ní bó ṣe bọ́ bẹ́ẹ̀ nù. Wọ́n kàn kí kánú ọ̀fọ̀ mọ́lẹ̀ ni. Ní bá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ lọ. Wọ́n ká ní. Èmi gbàgbọ́n mi tewétewé ni. Èmi ọmọ ọ̀gbárágádá làgùn bọ́ọ̀rù. Mo ṣe fi bá àwọn ọmọ primary 6 àwọn ọmọ primary 5 mo ṣe bá wọn ṣe ní primary 6 náà. Àwọn tí ẹ̀sìn bí mò ń jáde lọ́dún náà ni. Lẹ́yìn ìgbà náà tí mo wá dé secondary school àti form 3 ni mo ti ń sáré. Táwọn èèyàn máa ń pé àwọn distance mo ti distance lé ìwé mi láti bí form 3 because as of that time a ní teacher kan nígbà yẹn tó múra sí ọ̀rọ̀ eré orí ìtàgé and ìgbà tá a bẹ̀rẹ̀ nígbà náà wọ́n fẹ́ ṣe ìwé kan tí bàbá wa Láwùyí Ògúnníran kọ Ààrẹ Àgọ́ Àríkúyẹrí òun náà fi ṣe stage yẹn gbà ẹ̀. So wọ́n fèmí ní róòlù Balógun. Ọ̀tọ̀ ni senior wa kan tó wà ní form 4 nígbà yẹn náà fún ní Ààrẹ Àgọ́. So àti wá ń ṣe practice bá ṣe máa ń pè àti ń ṣe practice lọ. Èmi dẹ̀ ní ẹ̀bùn kan láti ìgbà náà yẹn mo sì nídìí sí náà. Téèyàn bá ń ka nǹkan lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ bá ń sọ lemọ́lemọ́ mo lè rántí the whole thing látòkè délẹ̀. Kò kan dandan kí mi ṣe kà mọ́ tẹ́ bá ti jẹ́ kan máa sọ mo máa rántí. So bọ̀bọ́ yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní fiyọ̀ sí ni wọ́n double cast bá ṣe máa ń ṣe é sìn. Everybody tó ní role kọ̀ọ̀kan òun ni kan ló wà lórí ẹ̀. So bọ̀bọ́ yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní fiyọ̀ sí ni ó ń fi àwọn teacher yẹn ṣàkóńgbà yẹn. Mo rántí Mrs. Adéwuyì of blessed memory. Wọ́n kàn sọ gbà yẹn ni pé kí ló ń ṣe Àlàdé tó ń ṣe báyìí. Ẹ mọ̀ tá a máa ṣe ẹ jẹ́ kẹ́nìkan máa ka Ààrẹ Àgọ́ yẹn lọ kálàdé fi dé. Wọ́n bá ní kémi máa kà lọ. Ọlọ́run dẹ̀ fún mi lẹ́bùn mo mọ Yorùbá kà díẹ̀. Mo màmì débì kan. So mo ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n bá fún mi ní ìwé bá ní náà kọ́ sì fi ìwé lẹ́nà pé mo ṣe lè ka débì kan kí n tó bẹ̀rẹ̀ sí ní lòwe. Mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo ti sọ ìwé yẹn lórí kọjá ìdajì kí n tó béèrè fún ìwé láti máa ka róòlù Ààrẹ Àgọ́ lọ. Wọ́n yẹn bá ní ẹ ṣe jẹ́ kí òun kúkú máa ṣe Ààrẹ Àgọ́ lọ. Tẹ́lẹ̀ tó ń sọ Ààrẹ Àgọ́ bá dé kó máa ṣe Balógun lọ. Mo ṣe gba róòlù Ààrẹ Àgọ́ nìyẹn. So and that was how I played the lead role nínú Ààrẹ Àgọ́ Àríkúyẹrí. Ṣé rí gbẹ̀lẹ̀gbẹ̀gbẹ̀ gangan acting ló wù mí. Ebi gangan ló mọ̀kànjú àmì kò bí acting.
tá a bá lọ sáré gbà náà lọ́hùn ẹ mọ̀ pé gbogbo àwa tá jẹ́ lead crowd gbogbo àwa lead crowd àmọ́ ibi tá a máa ń dúró sí tó bá jẹ́ pé ọ̀gá lérè ló ṣe lead role àti mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ládùú kò sí bẹ́ẹ̀ sì ya close bàbá lérè ẹ lè gé orí mi ẹ̀ tó bẹ́ẹ̀ ijó tiwa ni ó le jù nínú gbogbo ijó tí wọ́n bá ti ń jó níbi ọdún ijó tiwa ni ó le jù so but gbogbo wàhálà yẹn ọmọ yẹn dẹ̀ ṣe dáadáa gan ó try o ó ṣe dáadáa gan tó bá ti di alẹ́ ta yaṣẹ́ tán lóru wọn ni ẹ má ti wọlé o ẹ já wọn kúrò kọ́kọ́ wọlé àwọn kúrò nínú ẹ̀fọn yìí ọ̀dà ó jẹ́ àwọn kúrò ní ẹ má débẹ̀ àwọn lead crowd ńkọ́ tó bá ti fún àwọn àgbààgbà lóúnjẹ tán oúnjẹ àwọn kúrò ní ó tún ṣẹ́kù àwọn lead crowd ní yóò ní wọ́ọ̀kì ń kó láàrin ẹ̀yìn lead crowd yìí máa lọ ṣe kúrò mo ṣe kúrọ́ọ̀sì sáàrin kúrò ló ń bá fi kọ̀stúmù bẹ̀rẹ̀ kọ̀stúmù gangan mo bẹ̀rẹ̀ mo ṣe kó wájú kámẹ́rà tí mo bọ́ ẹ̀yìn kámẹ́rà nù bárí bá wà kù ńlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń lọ sáré iwájú kámẹ́rà bọ́ mo ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn kámẹ́rà nù bá ọ̀rá tó kan mi bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kì ní jẹ́ nìkan ó fi tiẹ̀ kó bá mi ebi ní ọ̀padà léèyàn kó ń di oní lead crowd yìí. èmi sábà ríra mi ọ̀sán tó bá ti wò tó bá ti rí pé wọ́n kọ orúkọ mi sínú àmọ́darí ìjẹ́ tó bá ti kọ́ ọkọ̀ mi sínú àmọ́darí ní ti ẹ̀ lè rántí kankan báyìí mo ṣàrántí pé mo ti ṣe àkàlàmàgbò mo ya pinch mo ya Christ mo ti yaṣẹ́ díẹ̀ náà kò sí nǹkan tó máa ń sú mi láyé I'm a different kind of person gbogbo nǹkan tó máa ń bá àwọn èèyàn ló kì í bí mi nú gbogbo nǹkan tó máa ń sú àwọn èèyàn kì í sú gbogbo nǹkan tó máa ń bá àwọn èèyàn ló jẹ́ òkè ń bá mi lójẹ́ ìdí dẹ̀ ni pé láti ilẹ̀ mo ti mọ̀ pé áírì ìwọ̀ sáré ilé láì wọ́ta àlá àti dáadáa àtàbúrú ọlọ́run ló ní méjèèjì àwọn àfáà ti já mọ̀ pé ẹnìkan kan ò lè dáyà kankan fi jẹ́ àfìyàtọ̀ ọlọ́run bá fi jẹ́ fún rẹ̀ tí mo bá rìn lọ lásán tí àwọn ọmọ kéèké bá ń gbá bọ́ọ̀lù tí bọ́ọ̀lù bá bá mi máa dúró síbẹ̀ mo bìlífù àwọn kan náà gbá bọ́ọ̀lù mọ́ mi ọlọ́run ni mo ti ṣẹ̀ṣẹ̀ kan sí lọ́dọ̀ so gbogbo nǹkan tó máa tí mo bá gbìyànjú nǹkan kan tí ò bá work kò sí nǹkan tí ò work lọ́dọ̀ tèmi kò work gbàbí tí mo plan ẹ̀ sí mi ó máa gbàbò mi gbégún bá ṣubú yìí sọ ọ́ di dán ni so èmi ò kì í jókòó lórí nǹkan kan kí n máa rò pé kìíní yìí má bàjẹ́ ó máa ṣẹ́kù nǹkan kan bẹ̀ tí ó tó sì dá nǹkan kì í sú mi so máa ń fọ́ọ̀dì táwọn yẹn bá sọ pé ó jẹ́ tí wàá sọ àwọn fẹ́ para wọn tí wọ́n bá sọ ó mọ̀ bóyá àwọn tí wọ́n bá tún kú náà wọ́n tún máa ní crisis so yóò kàn tún lọ bọ́ sínú crisis mi tí ó ti prepare fún so nǹkan kì í sú mi táwọn yẹn máa ń sọ pọ́kàn àwọn yọ̀ǹbì kan náà èmi mọ plan nǹkan tí mo ní lọ́kàn èmi ilé ẹ̀kọ́já yàrá mi bí a torí pé mo lùkọ́ èmi kọjá yàrá mi nǹkan tápá mi bá ká nìkan ni máa ń ṣe. ibi tí kinní ò bá má gbà yọ ni mo ti rí cases tí mo máa direct lọ́wọ́ tó ti máa cast mi tí mo dẹ̀ máa sọ pé nínú mi lè cast bá rí i pé actor tó wà ní set kì í ṣe actor tí mo lè let loose ó jẹ́ actor tí mo ní láti monitor bíbẹ̀ kó máa get out of nǹkan tí mo plan so ó máa ń rọrùn fún mi kó jẹ́ pé mo lọ act nínú iṣẹ́ tí mi ò direct acting ló rọrùn fún mi jù ebe ká ẹ ti kọ̀wé aré fún mi tí bá sì ti kà ẹ pé kì í ṣe aré èmi gangan káwọn ọmọ ní acting so acting ṣe wá di tó le so acting ò le fún mi mo rí bí nǹkan tí mo lè ṣe anytime but kì í ṣe gbogbo ìgbà ni ó máa ń tilé tọ̀nà wù mí pàápàá jùlọ tó wáyé pé mò ń direct kò ní jẹ́ kọ́kàn mi papọ̀ síbi directing nìyẹn acting tó bá rí pé mo bá fi ṣe tó bí scene 10 15 tó dẹ̀ jẹ́ pé mo direct róòlù tí mo lè ṣe ní normal life mi ni mo ń ṣe níbẹ̀ fún àpẹẹrẹ ká pé mo ṣe gateman nínú fíìmù àbí mo ṣe babaláwo àbí mo ṣe pastor ìgbà míì wà tó jẹ́ pé tí mo bá rí pé delivery tí mo fẹ́ lórí scene kan lórí role kan àwọn èèyàn lè má gbé kalẹ̀ bó ṣe wù mí. bàbá gate ìgbà wo ni ojú dádì àti mọ́mí máa là. ọmọ yìí wọ́n lù ú lá aṣòro dì bí iṣu mẹ́ta ò ṣòro dì bí ẹyin adìẹ mẹ́ta
ẹ̀yin adìẹ mẹ́ta ò nira láti dìbí ẹyọ ọ̀rọ̀ mẹ́ta. ẹ̀yin ò sí kápá mi ọwọ́ Olódùmarè ló wà. bóyá ìmọ̀ ẹni yẹn ò díìpù tó nínú ẹ̀sìn tí mò ń sọ̀rọ̀ bá tàbí kò díìpù tó nínú ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ gangan kì í ṣe gbogbo ìmọ̀ ló wà ń ta. ìmọ̀ kọ̀ọ̀kan wà, ìmọ̀ gbangba wà tó jẹ́ pé o ní láti mọ̀ nípa ẹ̀ kó tó lè sọ̀rọ̀ lé lórí dáadáa. mo máa ń ṣerú àwọn róòlù yẹn. that's why tó jẹ́ pé in most cases mo máa ń ṣe pastor, mo máa ń ṣe babaláwo. ọ̀kan ṣoṣo báyìí láàárọ̀ bẹ nílé Olúmọkin ṣàgàdà lọ bẹ àwọn ọ̀rẹ́ lọ́jọ́ tọ́bẹ̀ rẹ̀ bá di méjì wọn á dọ̀ wọ́n gógó. mo máa ń ṣe oníṣègùn tó yẹ pé tí n bá fẹ́ wá solution sí ọ̀rọ̀ ló máa really tó kàn mí. ṣùgbọ́n kì í ṣe pé bóyá màá ti lé tọ̀nà múra sí pé mo fẹ́ sáré. situation tó bá gbà wá ni báṣọ bá ya lóòrò àárán lóòrò ni ó bá ya ń bù náà àárán ń bù. nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ mọ̀ ni pé art ò kì í ṣe bí àwọn iṣẹ́ yòókù. gbogbo bó bá ṣe wu picture oní art ló ṣe lè sọ ìtàn ẹ̀. jẹ́rí téèyàn bá sọ pé fíìmù ò dáa èyí tó wò ni ò dáa. èèyàn lè sọ pé fíìmù ò dáa, èèyàn sọ pé fíìmù ò dáa. ṣẹ́rí káàkiri àgbáyé ni fíìmù alábọ́dé wà, fíìmù tó jẹ́ fíìmù tó báǹkù lòún wà. Tí kálukú bá rí nínú ẹ̀ ló máa sọ̀rọ̀ bá. but recently improvement ti wà lórí ọ̀rọ̀ fíìmù. ẹni tó bá wo fíìmù tí àwọn èèyàn ti yà bíi 1991, 92, 93, 94, 95 tó bá wò ń sin ó máa wò pé àbáwọn ibù yìí mú gbòòrò sáwà ni wọ́n ya fíìmù yìí fún gbàdán tá a pàtẹ́wọ́. recently mo wo ṣòlè mo ní ṣé fíìmù ta torí ẹ̀ máa dúró lójú wíńdò rẹ̀ nǹkan máa ń ṣe wá o. so gbogbo nǹkan tá a bá ń ṣe improvement máa bá ní. so tẹ́nìkan bá ní òun rí fíìmù wa àwọn fíìmù wa kan tí ò dáa ó ti rí yìí tó dáa jù yẹn lọ ni. ẹni tí ò ti rí yìí tó dáa jù yẹn lọ sọ pé tẹ bá rí fíìmù yẹn bílẹ̀ ayé ṣe rí nìyẹn. so everyday wà ní fíìmù fàyè sílẹ̀ fún improvement. kámẹ́rà tá a fi ya fíìmù ní 15 years ago kọ́ la fi ń yà sí. nǹkan tó fi release film ní 15 years ago kọ́ la fi ń release nsìn. so development sì ń tẹ̀síwájú ni. ó wá lè má fàásì tó níta àwọn kan o but àwọn tí wọ́n kó owó ẹ̀ sílẹ̀ wọ́n sì ń tẹ̀síwájú lórí ẹ̀. ẹni tó bá wọ bàtà nìkan ló mọ bó ṣe máa ń tààyàn. so kálukú ó sì máa bá a nìṣó náà development ó sì máa padà débẹ̀ ìjọ kan. mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá fẹ́ wá sí industry pé first thing ẹ máa ṣiṣẹ́ yín lọ ẹ má wá sí industry. ìdí ni pé ẹlòmíì máa ń believe pé bẹ́ẹ̀ ni industry yẹn ṣe simple tó mi tí ìmọ̀ṣẹ́ tó le tó ṣe fíìmù. gbogbo department tó wà nù fíìmù pátápátá ló wà stressful. o ò ní táìmù tọ̀dọ̀ rẹ àwa la ní táìmù ẹ bọ̀jà actor àwa la ní táìmù ẹ bọ̀jẹ́ kìnnìkan àwa la ní táìmù ọ̀dọ̀ rẹ. iṣẹ́ yẹn ló máa determine táìmù ẹ tó bá ṣe wá ń love iṣẹ́ yẹn sí bí wàá ṣe máa discover yìí pé iṣẹ́ yẹn ló ń determine bó ṣe ń live life ẹ̀. tó bá jẹ́ actor tó bá fẹ́ ra nǹkan kan ohun tó máa kọ́kọ́ wá sọ́kàn ẹ̀ ni pé kí ni ilé máa ṣe wúlò fún mọ́ costume tó bá padà yá. ilé ayé acting ṣe rí nìyẹn òun ló wà máa determine life ẹ̀. tó bá fẹ́ ra mọ́tò mọ́tò yìí ṣé yóò gbé lọ location ṣá. ilé ayé actor ṣe rí nìyẹn everything nípa anybody tó bá ń ṣiṣẹ́ yẹn ó máa dúró sínú iṣẹ́ yẹn ni iṣẹ́ yẹn ló máa ń determine bá ṣe máa ń ronú wa. then ṣe wá ráwọn tó ti wà ń bẹ̀ ọ̀rọ̀ Síkírù Àyìndé Yóò Barrister kan ni ó ní ajímúra káwọn ọ̀tá ó ronú pé ǹjẹ́ òun ó lè táwọn Àyìndé Ọlọ́ládé bẹ́ẹ̀ ohun ojú mi rí n ò lè sọ o gan ni yáfíjì ìròyìn ò tá mojú bá ẹni tó dé ibẹ̀ ló lè sọ o. bọ́rọ̀ lé ayé fíìmù ṣe rí nìyẹn. iṣẹ́ fíìmù monster ọ̀tọ̀ọ̀tọ̀ ni. nǹkan tèmi ṣe léni tó work fún mi wọ́n lè ṣe lọ́la kó máa work fún ẹ. so be ready láti face challenge tó tóbi tó prepare fún rí ni nǹkan tó wà ní iṣẹ́ fíìmù. tẹ́lẹ̀ kan bá sọ fún ẹ pé tó bá ti lè ní kámẹ́rà mẹ́ta iṣẹ́ fíìmù ti rọrùn. o lè kó kámẹ́rà mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ kó má rí káàdì ọ̀tán. ìgbà yẹn ló àwọn ìgbésẹ̀ fíìmù ò rọrùn. ẹ lè máa ṣúùtì lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ prepare láyé everything ti ready káwọn ọmọ ọ̀tá dé.
gbẹ̀nu àwọn òfìṣẹ́ fíìmù rọrùn so tí challenge kankan bá ti dé wàá máa face ẹ̀ ni so wàá ti wá mọ̀ wípé rọgẹdí ló ń ṣe fíìmù tó bá ti ní rọgẹdí body ò lè jẹ tó dẹ̀ yọ̀lẹ̀ tó dẹ̀ mọ iṣẹ́ ẹ̀ dẹ̀ everyday lọ́ máa kọ́ṣẹ́ fíìmù wọn kì í kọ́ tán everyday ìwọ tó bá ti lè kọ́ṣẹ́ fíìmù tán ò ti kó omi iṣẹ́ ẹ̀ nìyẹn wọn kì í kọ́ tán wà máa kọ́ lọ ni wọ́n ní kákọ́ famọ́fá ni wọ́n fi mọ́fá kákó oògùn bóògùn lèèyàn fi mú oògùn àtàtà so the more téèyàn bá ṣe ń ṣèwádìí sí lórí ẹ̀ ló ṣe máa dàjẹ́ ń bẹ̀ sí èèyàn kì í kọ́ tán èèyàn sì dàgbà bí iṣẹ́ fíìmù advantage tó wà bẹ́ẹ̀ ni ẹ̀ bó di 90 òsì ṣe fíìmù lọ mo ì retire that's the only advantage tó wà bẹ́ẹ̀ so if you are thinking of coming to the industry wàá make sure pé o ready láti fara ṣiṣẹ́ gan béèyàn bá lákìkanjú kó lè ṣiṣẹ́ fíìmù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tí ẹ̀ ń dúró tì wá tẹ̀ ń gbàdúrà fún wa tẹ̀ ń wò wá tẹ̀ ń fi owó yín ra fíìmù wa torí pé bí ọba sí àtàǹpàkò àwọn Yorùbá ní bí ìlàgbà lọ́wọ́ ọba rí bí ọba sí etí ń ṣe lórí ìbàdàn bí àpòláàgì tí ò bá jẹ́ ẹ̀yìn tí àwa tẹ́wà ń bẹ̀yẹn àwa ò ní lè wà bí béèyàn bá ṣe fíìmù tí ọ̀rẹ́ ni wò tí ò rí feedback ìgbà yẹn ló máa tó mọ̀ pé fíìmù ọ̀dà ìgbà yẹn ló máa tó mọ̀ so iṣẹ́ wa ó connect ara wa ní interactive session lájọ́ ṣe láàrin ara wa táwa bá ti jù kán ta ẹ̀yin náà sẹ́ńdẹ̀ padà sí wa adúpẹ́ ó pọ̀ lọ́wọ́ yín ọ̀rọ̀ yìí ò ní dojú ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ àwọn ọ̀rọ̀ wa tá à ń sọ etí náà ò ní di ọ̀rọ̀ àwa láàmà wá ẹ̀yin náà láàmà bá ẹ ṣé mo dúpẹ́ Túndé Ọlá Yusuf lórúkọ mi lẹ́ẹ̀kan sí.